bàbá ńlá. Nítorí àkókò tí kò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rọ̀ lákòókò àwẹ̀ Ramadan aṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní Eléwéran wọ́n ti wà ní orí ètò pẹ̀lú wa ní ọ̀gá SP Badmus Cousin Ọ̀pẹ́yẹmí tí wọ́n ń ṣojú fún alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn màmá CSP Ọmọlọ́lá Odùtọ́lá pẹ̀lú ìyọ̀ǹda gbogbo ràwọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá Ọ̀lànrẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD gbogbo àwọn tí ẹ̀ka alukoro àbí gbogbo wọn la tó fi dórí DSP Afọláṣadé Olúwọlé ọ̀gá Badmus ẹ̀ka àwọn ará alẹ́sà. a kí gbogbo ara alẹ́ pé a kó ojúmọ́ àsìkò ìtẹnu ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan òun náà ni ó padà parí ẹ̀ ní ayọ̀ àtàlàáfíà. Àmín. tí gbogbo wa pátá àwọn tá à ń sìn bẹ́ẹ̀ ti ń da ìwà àbàjẹ́ tá a ti pàtì àti pé àwẹ̀ tá à ń gbà yìí máa ń fọyàn mọ́ ni ká má tún wá padà sí díẹ̀ mà tí àwẹ̀ bá ti parí ká máa bá a lọ bẹ́ẹ̀ ẹ rí i pé gbèsè ayé wa yóò tó ládùn yóò tó lárinrin ju bó ti wà tẹ́lẹ̀ lọ. lákọ̀ọ́kọ́ mo kọ́ kí the commissioner of police Lánrè Ògúnlọ́wọ̀ PhD bàbá dáadáa tó yẹ pé gbogbo nǹkan tí a ní ti ṣe pẹ̀lú ọpọlọ pípé ni tó o bá lọ òru iná ka orí bàbá wà tech tó o bá ní okù síbì kan tó o bá ní Maradona ni ó tó o lélẹ́gì ẹ̀wẹ̀ ni ó Lánrè Ògúnlọ́wọ̀ PhD doctorate yẹn gangan tí ń bẹ́ẹ̀ bí orúkọ wọn iṣẹ́ ní í ṣe lára wọn. ń gbìyànjú ẹ̀ ti jẹ́ PhD holder. iṣẹ́ ló ń ṣe lára wọn. mo sọ gba ti bàbá yìí débi wípé the way tí wọ́n fi ń operate pẹ̀lú àwọn management wọn àti àwọn tó jẹ́ DPO ní ẹ̀ka ìjẹ̀ka. lórí Ògùn mẹ́rẹ̀ẹ̀rin Ògùn state. bẹ́ẹ̀ ni tó bá sọ pé ò ní ṣiṣẹ́ ẹnìkankan ò ní ẹ̀sìn ní sọ fún ọ tó fi máa ṣe. ìwọ gan láì tí ì sọ nǹkan kan you will do the right thing at the right time. wọn kì í ṣọ̀lẹ̀ lélẹ́wẹ̀rán tẹ́lẹ̀. rí mi à ń sọ̀lẹ̀ tẹ́lẹ̀ gbàtẹ́ni náà tó wá dé wọ́n tó wá mọ́tò tó wọ̀ mo sọ pé wọ́n wà lásìkò wọ́n wà tech. always guided. technology. bàbá yìí wà ń bẹ̀. ìmọ̀ ẹ̀rọ. ẹ̀kọ́ complete. so mo kí wọn pé lásìkò tí wọ́n tó dé yìí àwa náà tó ti kọ́ àwọn ẹ̀kọ́ kan lára wọn táwa náà sì ti mú lò kí Ọlọ́run bá kó jẹ́ kí bàbá náà gùn lẹ́mìí ká lè dá sí yọrí pẹ́. Àmín. lẹ́yìn náà mo kí bàbá wa DC state ID ọjà jù ní lọ. ọ̀gá Bọ̀dé. bẹ́ẹ̀ ni bàbá wẹ́rẹ́wẹ́rẹ́ pé àwọn náà kú iṣẹ́ takuntakun wọ́n lè pa fọmọ yẹn sí. small body but big engine. pẹ̀lú ọ̀gá wa Aláwọ̀dé AC state ID sáà náà ṣe dẹ́sẹ̀ àkàtà wa mo ti sọ́njọ́ pé àná àti gbà kan jẹ PPRO ní Ogun state rí. bàbá Aláwọ̀dé. bẹ́ẹ̀ ni Aláwọ̀dé àtúnwá padà dé kọ́lọ́jà náà ò ṣàṣeyọrí. Àmín. anáwọ̀ kíkọ́ náà sáwọn DCA ACA tó fi dórí DC up and AC up pé gbogbo wọn pátá àwọn ni òpómúlérò command tí ó jẹ́ kó wó. DC ops. bẹ́ẹ̀ ni ṣé torí wà lókè náà ṣe lu ops àbí. operations. oh sorry. ops okay bí up lọ. mo gbọ́ pé DC down náà wọ́n sì wà ní láìkẹ́ náà kò sí wàhálà. ok kò sí wàhálà. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. so akí ogun wọn pátá mo tún wá kí ìyàwó pa bíi táyà mọ́tò. CSP Ọmọlọ́lá Odùtọ́lá Ìyálóde. PPRO Ogun State Police Command tí mo wá ṣe aṣojú rẹ̀ ń bí pé báwọn náà bá ń lọ tí wọ́n bá ń bọ̀ kọ́nà ọba kó máa bá ní fìsọ rẹ̀ sọ wọn. àmín. àti gbogbo títí ń gbọ́ ìkànnì Family FM náà kọ́nà ọba máa fìsọ rẹ̀ sọ ẹnìkọ̀ọ̀kan wa o. àmín. ẹ̀sẹ̀ tó yẹra kọ àdúrà èpè ni ò ṣeé ṣe fún yàn kódà gan bẹ́ẹ̀ máa ń ṣépè fẹ́ tí ń wo èpè gan á tún máa sọ pé kíni ká má ṣépè fún ma. àwọn afúrídè pè ní wà. ẹ mà pé ọ̀sán àfúrídè ẹ mà pé kò sí ẹnìkankan tí ń forídè pè mú kéèyàn kó ṣiṣẹ́ èpè kí wọ́n ṣe wọn ọ̀sẹ̀ fún ọ ṣe òǹgà ìpè wọn máa bá káàkiri. ẹni bá ti hùwà èpè bí wọ́n ṣàdúrà fún èpè ni ó máa jà bó ṣe ń hùwà àdúrà tó ń ṣépè fún àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀. kọ́lọ́ ọba ọlọ́jọ́ òní kó wà pẹ̀lú wa. àmín. ibi tá à ń lọ láàárọ̀ yìí ọ̀nà òjì rárá ṣùgbọ́n àwọn àkíyèsí kan àti àwọn ìgbìyànjú tá a bá fẹ́ máa ṣe lórí àwọn iṣẹ́ òòjọ́ wa ká máa mọ irú ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ká dẹ̀ tó máa fi àdúrà kún ọ̀rọ̀ wa pé ó jáde kò wọlé kó lọ́ máa fi ṣe àdánwò fún wa. àmín àmín àmín. ní agbègbè kan
ní Ìjẹ̀bú-Igbó ni ìṣẹ̀lẹ̀ ilé ti ṣẹlẹ̀. Àwọn arákùnrin yìí àwọn mẹ́ta ni wọ́n tí wọ́n gbìyànjú pé káwọn lọ dá ọ̀pẹ. Àwọn ní àmọ́ nǹkan tí wọ́n fẹ́ fi ọ̀pẹ tí wọ́n fẹ́ lọ dá sí, bóyá ẹmu ni o, bóyá igi ọ̀pẹ ẹmu ni wọ́n fẹ́ ṣe ni o, àmọ́ bẹ́ẹ̀ nítorí túmọ̀ sí náà ni wípé tí wọ́n bá lẹ́yìn fẹ́ lọ dá ọ̀pẹ ó ṣe é ti kọ́ pé àwọn tí wọ́n máa ń bi ọ̀pẹ lulẹ̀ tí wọ́n máa dá ẹmu ní ara rẹ̀ ni. tàbí kán fẹ́ lọ kọ ẹ̀yìn. So ńgbà tí wọ́n débẹ̀ àwọn mẹ́ta ni wọ́n, ìkan jẹ́ Waheed Abbas, ìkan jẹ́ Abdullahi Razak, ìkan jẹ́ ntọ́ jẹ́ Abdullahi Razak yẹn bí tí wọ́n ti ń ṣiṣẹ́ òjò wọn lọ́wọ́ ó ní igi ọ̀pẹ tá à ń sọ yìí ló ti wó wíwó tó wó owó lè mọ́lẹ̀ gbàtí igi ọ̀pẹ tó wó lè mọ́lẹ̀ wọ́n sá ké gbàjarè fún àwọn ará àdúgbò tí wọ́n wà nítòsí ibẹ̀ wọ́n dẹ̀ jáde wọ́n sì rànwọ́ fún wọn gbàtí wọ́n sì rànwọ́ wọ́n yí ọ̀pẹ yẹn kúrò ní orí ẹ̀ ẹgbẹ́ fọ́ọ̀sì tí fi ń bọ̀ gan látòkè bẹ́ẹ̀ bá gbé ẹgbàá gan tó bá náà yàn ẹgbàá tó náà yàn ní ọwọ́ gan tí yóò ju yìí lọ tó fi náà yàn yóò ta yàn ká tó wá sọ ohun tí ń bọ̀ pẹ̀lú speed látòkè tó wá jàmọ́ yàn mọ́lẹ̀ gbàá so from there wọ́n dẹ̀ dùn wọ́n gbé lọ sí hospital ṣùgbọ́n àbálò àbábọ̀ arákùnrin padà jẹ́ ọlọ́run nípè sẹ́rí gbogbo sẹ́pátá ló yẹ ká máa ní àkíyèsí ní orí rẹ̀ ẹgbẹ́ táwọn tí wọ́n máa ń gégi nínú igbó àwọn kí ni wọ́n ń pè wọ́n. onígẹdú tí wọ́n bá fẹ́ gégi ìgbà míì tí wọ́n bá discover wípé igi táwọn ń gé lọ́wọ́ yìí ọ̀tọ̀ kò fi síbì kan tí wọ́n sì mọ̀ pé ẹni gbé ẹ̀ ló lè lọ fúnra rẹ̀ wọ́n wá mú okùn wọ́n wá so mọ́ ẹ̀ka igi yẹn lókè tí wọ́n bá ti rí bó ṣe rí wọ́n ti gun òkè lọ wọ́n sì lọ so mọ́ ẹ̀ka igi yẹn lókè okùn yẹn wọ́n wá fà wálẹ̀ wọ́n wá lọ kan irin kan mọ́lẹ̀ ní ibì kan àbí kí wọ́n lọ wági kan tó bá tó súnmọ́ wọ́n wá so okùn yẹn mọ́ so tí ń túmọ̀ sí pé tí wọ́n bá ti ń gé okùn yẹn ni wọ́n fà lọ sí ara igi tí tó bá tẹ̀ fẹ́ padà wá sọ́dọ̀ wọn okùn yẹn ni wọ́n dá padà sí ọ̀dọ̀ ibi tí igi tí ẹ so mọ́ yẹn tí òfin ní í ṣe wọ́n ní ìjàmbá but ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tá a ní afẹ́ máa ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ atáǹgùn lé ànímọ̀ nípa rẹ̀ ó dẹ̀ ń fa ikú àìtọ́jọ́ fáwọn èèyàn kò síbi tí mistake ò ti lè wáyé ṣùgbọ́n gbà mí àfọ́fà pọ̀ nínú iṣẹ́ táwọn èèyàn wá ń ṣe ń sìn kí ọlọ́wọ́ bọ́ lójú òní kó bá ní ṣe kó bá ní rú àwọn òbí wọn ní ojú. èyí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọdẹ́dá ó jẹ́ pé a sì dúpẹ́ pé ọwọ́ tó àwọn lára wọn tó yẹ pé àwọn tọ́wọ́ tó lára wọn yẹn náà òun náà ni ó padà ṣokùnfà àwọn tó kù tí wọ́n fẹsẹ̀ fẹ́. ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta táwa nù rẹ̀ yìí ní dédé aago 7 kọjá ìṣẹ́jú 10 ní arákùnrin kan tá à ń pè ní Àkànjílé kan tó jẹ́ ọmọ 20 ọdún lé ẹyọ kan 21 tó ń gbé ní agbègbè Lúfowórà village Fíà Ọ̀dẹ́dá ló fi tó léṣe ọlọ́pàá lé pé kí wọ́n gbà pé ń bọ̀ tó ń dé Ẹgbẹ́dá high school òun ṣàdédé lé àwọn ọ̀kadà méjì kan tí wọ́n ń bọ̀ wọ́n jẹ́ mẹ́ta ní orí ọ̀kadà yẹn jẹ́ bajaj ká tó wí àfọ̀ wọ́n ti cross òun wọ́n ti snatch báàgì tó wà ní ọwọ́ òun àti gbàjú ìgbàmú ṣé pé inú ohun tí wọ́n bẹ̀ nú báàgì yẹn náà ni 15 iPhone Pro Max tó wọ̀ sí 2,200,000 àti Samsung Note 9 tó náà wọ̀ sí 220,000 naira òun ni wọ́n ṣá jágbà ní ọwọ́ òun tẹ́lẹ̀ fẹsẹ̀fẹ́ bẹ́ẹ̀ bí Ọlọ́run fọmọ yìí nílà àkáyè òun náà wararo wọ́n sáré nàmọ́ police station state ẹgbẹ́ láti bí Ọ̀dẹ́dá high school yẹn náà police station ò jìnnà síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ni òun náà sáré mọ́kadà kan pápápá mo kí DPO Ọ̀dẹ́dá wípé inú ìjàfáfá wọn lójú wọn ṣàṣeyọrí torí bí wọ́n ṣe gba tí wọ́n gbà tẹ́yì wọn padà sọ́nà Ìbàdàn wọ́n lẹ̀ mọ́ ọ̀nà Abẹ́òkúta ni wọ́n lẹ̀ mọ́ DPO àtàwọn ọmọ sáà sọ́mọ́ gbé rẹ̀ àwọn náà gbéra wọ́n lẹ̀ mọ́ náà bẹ̀ kí wọ́n tó máa débi lọ wọ́n ti pe àwọn ọlọ́pàá tó wà ní stop and search lójú ọ̀nà pé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ o àwọn báyìí ọ̀kadà ni wọ́n lò ká tó yá tó fọ̀ wọ́n sára ọ̀kadà kan mú pẹ̀lú ẹ̀mẹ́ta lórí ẹ̀ àwọn kan escape. That's lovely. ǹjẹ́ ní fóònù tẹ́ gbà ńkọ́ wọ́n padà jẹ́wọ́ wọ́n ní fóònù yẹn àwọn ti transfer ẹ̀ fún àwọn tí wọ́n ti sá lọ
inú mi dùn pé abẹ́rẹ́ wọn ṣe kíni ó ti lókun dì bọ́ bá wù wọn kí wọ́n wọnú òun lẹ̀ abẹ́rẹ́ bá kú lóku. wọ́n ṣáà ti múnú wọn. má ti mú mẹ́ta pẹ̀lú ẹ̀ bàjáàjì. yóò wá wọn tó kù. so àǹfààní tí ọlọ́pàá ń ṣe fún aládùúgbò ó tẹ̀wọ̀n ju ìbàjẹ́ wọn tá a máa ń sọ ń gbà mí lọ àmọ́ máa ń sọ gbogbo gbà ń àwọn tó bá ní làákàyè tẹ́lẹ̀ mọ̀rọ̀ gbọ́ wọ́n mọ̀ wípé tí a bá yọ ọ̀rọ̀ ọlọ́pàá kúrò ní orílẹ̀-èdè tá a ní kí àfọlọ́pàá mọ́ ìwà wọn ò ṣe nídìí wọn mọ́ tá a bá yan pé ká fi ẹ́ lẹ̀ kódà kí á dẹ̀wò láàrin ìṣẹ́jú méjì péré ọmọ mi ò wọlé ti bàbá rẹ̀ tí ó lọ bẹ́ orí bàbá rẹ̀ pé torí ogún tó fẹ́ jẹ́ ogún bàbá rẹ̀ ní disturb ẹ̀ tí ò jẹ́ ojúgun rẹ̀. ọlọ́pàá ò tẹ̀ tí ì tó wọn ò tí ì tó rárá. àlẹ́ tí ì tó bẹ́ẹ̀ náà ni ìjọba náà sì ti ń gbìyànjú tí wọ́n ń tiraka láti máa rìkúùtì ní ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan sọ pé láìpẹ́ náà mi yóò tó padà bẹ̀rẹ̀ akíjọba láàrin yẹn. àdúpẹ́. so nítorí náà gbogbo àwọn tó bá jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n ń wà bàjẹ́ níbi sí ọlọ́pàá àmọ́ ọlọ́pàá nìkan ní máa ń pe ọmọ rẹ̀ tí ó bá wí tí public ọmọ gbogbo wa la máa bá yòókù ṣeéṣe ní òlẹ́rí tí a gbá àrà tí a máa lé kíní káàkiri ní òrí kí a gbé wá sórí programu rí bẹ́ẹ̀ bá tiẹ̀ pé wọn ò ní wá wọn ò ní wá. ẹ̀ ń bá láyà kó wá wọ̀ ni. so ọlọ́pàá nìkan ní máa ń try láti ṣe kíni láti sọ̀fìn tó láti fọ̀lú mọ́ àwa yìí náà lẹ́tọ̀ wa máa rí fẹ́tẹ́ máa bu àtẹ́ máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lómi ọba tó pè gẹ́ ọba sọ̀rọ̀ nígbà mi gan atúmọ̀ alọ́mọkan àfi sùúrù káfi sùúrù kẹ́ wọ́n ní bí ọba ti ṣe ká ṣe sùúrù náà ni kájí kí sùúrù ọ̀pọ̀ káwọn bá padà jẹ̀bi. jàlá lẹ má bọ̀ ọlọ́pàá mọ́. nítorí náà kúdò fún DPO Ọ̀dẹ́dá. kudos. bẹ́ẹ̀ ni because iṣẹ́ ni wọ́n ṣe táwọn ènìyàn bá fi lọ pẹ́m tí wọn ò mú àwọn tẹ́ mú yẹn kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ but lẹ́lẹ́kejì náà ìwọ ọmọ náà tí o tí ì ju 21 years lọ. bolo ti rí 2.2 million tó ń ra fóònù bàbá bẹ́rẹ̀ ká bẹ́rẹ̀ wí. ìwọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin kìnìún yẹn náà ni pé àwọn ọmọ táwọn sọ yẹn náà ni a máa ń na sí ara wọn tó pọ̀ jù. ó lè jẹ́ boyfriend ẹ̀ kan ló ti na ṣẹ́ fáwọn míì. tó pọ̀ jù. rúkà ra nǹkan báyìí o. ọkùnrin tiẹ̀ ní ọkùnrin náà ni a gba nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn náà ni a máa ń na sí ara wọn pé ó ti ń bọ̀ o bí tó gbàre o tí ìbá ṣe pé bóyá wọ́n fún wọn ní information nípa ọmọ yẹn báwo lè ṣe àwọn tẹ́lẹ̀ mú yìí rè àákan wá láti kùnú wọn nǹkan ní sẹ́wọ̀n àti Ìbàdàn tó nítorí náà kọ́lọ́ọ̀bọ lọ́jọ́ ni kó máa fi ìsọ rẹ̀ kó máa fi sọ wa. DPO Àjùmọ̀ a kí àwọn náà pé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n ṣàwárí ọkọ̀ kan ní ọjọ́ 11 oṣù tá a wà nù rẹ̀ yìí nígbà tí arákùnrin kan ọlọ́pàá wa tó gbìyànjú láti dá ọkọ̀ yẹn dúró ní stop and start ọkọ̀ yẹn ò ní nọ́mbà wọ́n tún wá tí ń tẹ̀sí ẹ̀ màtí wọ́n dá dúró ó ti tẹ̀ slow ó kàn súnmọ́ lábàdí ni kí ló lè fà á tí ọkọ̀ ìtàn dá dúró tó súnmọ́ another stop and start mi ìdẹ̀ni ọwọ́ àwájú mẹ́sẹ̀ contact wọn pé báyìí nìkan ti ń ṣẹlẹ̀ ọkọ̀ kan ń bọ̀ o kọ́lọ̀ báyìí ni o ẹ̀ mọ̀ mọ́lẹ̀ ó dẹ̀ ti hí ti ọlọ́pàá kan nù ọlọ́pàá tí ẹ kọ́kọ́ dá dúró ó gba ọlọ́pàá tó gbà táwọn ti sáré gbé yẹn lọ sí hospital láti lọ rescue life ẹ̀ àdúgbò náà lọ́n pé kọ́pọ̀ bọ̀ ní tó wá jẹ́ dùnú fún mi ni wípé wọ́n padà mú ọkọ̀ tá à ń sọ yìí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n wà nínú rẹ̀ orúkọ ọmọ ìka ń jẹ́ Tolúlọpẹ́ Agboola tó jẹ́ ọmọ ọdún 25 tí kejì akẹgbẹ́ ẹ̀ jẹ́ Adéoyè Ọdún Ayọ̀ tó náà jẹ́ ọmọ ọdún 25 tí ìkẹta náà tí ó jẹ́ ọmọ ọdún 25 tó jẹ́ pé mọ́tò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Lexus ni golden colour tó jẹ́ unregister motorcycle unregister motor ó ní ọkọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ gbà tí wọ́n gbé ẹ dé station wọ́n sì ń fi ọ̀rọ̀ pò wọ́n lẹ́nu pò kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ fi wà tẹ́ ẹ wé bóò lọkọ̀ ẹ ṣe jẹ́ bóò ló ṣe rí ètò ìwádìí tó péye ń lọ lọ́wọ́ tọ́ránà náà lọ ṣẹlẹ̀ láti fi mọ ṣé ìwé ní 12 lọ ṣẹlẹ̀ láti fi mọ pé sọ́kọ̀ yìí ṣe stolen vehicle ni àbí kì í ṣe stolen vehicle bọ̀ọ̀rù pẹ̀lú bí àwọn sì yẹn ṣe rí tendency kó jẹ́ stolen vehicle ni gọ́tọ̀ ọ̀bà lẹ́bọ lẹ́rù
ò ní máa sá fọlọ́pàá so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun ìdúró báyìí náà. Jalal tó bá ti ń sọ̀rọ̀ àlùfàṣà sọ́lọ́pàá tẹ́lẹ̀ má sọ mọ́ o. àpàdé wa lọ́lọ́pàá ọgbọ̀n ọlọ́pàá. èmi ò kún sọ̀rọ̀ àlùfàṣà sọ́lọ́pàá ẹ̀wà wo wọn ọlọ́pàá ṣe fẹ́ mi. friend ọlọ́pàá is our ara ẹ̀ friend. bá mi dúpẹ́ o Sonia Dragon Scott. tó bó ṣe jẹ́ nìyẹn nítorí àkókò wa tí ó ń sáré léńjeléńje ọ̀rẹ́ aráàlú ni àwọn ọlọ́pàá ẹ jẹ́ kí a máa gbóṣùbà fún wọn torí pé ẹni tí ó bá fi tiẹ̀ lẹ́ẹ̀ tó ń gbọ́ ti ẹni ẹlẹ́ni àwọn míì àmà ni wọ́n ń gbowó oṣù ṣé ìwọ yìí gbowó oṣù lẹ́nu iṣẹ́ tó ń ṣe nínú òjò nínú ẹ̀rùn àwọn ọlọ́pàá ni èmi ò tiẹ̀ wá mọ̀ bí ẹsẹ̀ kìí ṣe máa ń ro wọn láwọn roadblock yẹn ohun tí máa ń lọ ṣùgbọ́n gbà mí níbi police college tó bá ti kọjá sókè díẹ̀ àbí ká tó dé judiciary wọ́n máa wà ńbẹ̀ ńgbà bá tún ń bọ̀ ńrọ̀lẹ́ ńgbà mí wọ́n tún máa wà ńbẹ̀ nírùn òjò torí wọ́n wípé ti máa ń gbìyànjú lọ́nà yìí. bẹ́ẹ̀ ni kí èmi àti ẹ kí ààbò tó dájú Ó lè wà kó lè fún wa. wà fún wa kó sígbà tá a ké pè wọ́n lálẹ́ lóru nífẹ̀ẹ́ rẹ̀ àwọn náà sì lọ́mọ́ ńlé àdúrà ni a máa gbà kò síṣẹ́ tí ò ní kọlọ̀rọ̀ sí. ó ti rìn fọ́nrán kan lákòókò kan ní ọ̀nà kọba pẹ́ yìí náà ọlọ́pàá tó máa wà ní ọ̀nà yìí wá sí ọ̀nà government office bí a rí ọlọ́kọ̀ kan dá dúró tá a rí bí ọlọ́kọ̀ yìí ṣe ń wa mọ́tò sọ́tún sósì ẹni kó fẹ́ kọlu ó àwọn fẹ́ gbé wọn lége ó fẹ́ gbá ẹni pé ẹgbẹ́ yẹn. bọ́lọ́pàá sì yìnbọn síta yà á tún máa bọ́lọ́pàá òun sì ń fẹ́ gbálọ́pàá. kí ló dé ní kó dúró kábẹ́ sọ̀rọ̀ á lè mọ̀ orí èèyàn tó jẹ́ àwọn ọlọ́pàá ìrẹ̀lẹ̀ kì í náà lámù tó bá ti dẹ dúró wáwọ̀ èèyàn tó wà nú ọkọ̀ tó bá rí i pé ó ní ìbéèrè táwọn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n á ní kó páàkì dáadáa wọ́n á béèrè wọ́n á dè ní kó máa lọ. mo ní observation kan sórí tọ́ọ̀gì tó ṣí fìlà lórí ọlọ́pàá bẹ́ẹ̀ni kò jẹ̀bi ọ̀gá ọlọ́pàá ti ṣe dárin láì ní security tí ó mọ̀ ọ́ṣọ́ ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wà ní àwọn ọ̀nà gbogbo gbódòmù tẹ́ ẹ yí òun kò tí ì tó ẹ̀yin báyìí kọ́nà ẹ̀sùn àmà kó máa tó bá gé wọn lége ń bí kó sì mọ̀ pé òun ó lọ bá àwọn míì níwájú lọ́rùn kẹ́ẹ̀fì gbódòmù ẹ̀ ṣáàjẹ́ kó wà bẹ́ẹ̀ àti gé òun bó bá gé àwọn ti bí lége yóò kan àwọn àtìláwí ẹrúkú yóò kàn wájú bí ìyẹn ṣe jẹ́ nìyẹn torí ẹni tí ò bá lẹ́bọ lẹ́rù èmi ò mọ̀ kí wọ́n máa dá mọ́tò dúró kódà tó o bá ní àwọn nǹkan tó fẹ́ béèrè náà àwọn ẹ̀rí mi lè fi hàn pé ìwọ ló ní mọ́tò rẹ̀ òpin ìwé ẹ̀ yóò ti díù ẹni tó bá dádó tí ò dúró èmi fẹ́ fura pé nínú kó ní ẹ̀bọ lẹ́rù bí ò jẹ́ kidnapper ó lè jẹ́ àtìláwí bí ẹ ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́ o tó ká sójú òpólẹ̀ fún àwọn aráalé nítorí wọn bá àkókò lákòókò Ramadan yìí nọ́mbà sọ fún wọn. sójú òpólẹ̀ Jalal abúlé gbogbo ọ̀nà sùn kọjá. oya sójú òpólẹ̀ àwọn èèyàn ní. 0903. hello gbẹ̀yẹ̀ kó ẹ káàárọ̀ sà. orúkọ tèmi Jimoh sọ láti randa. ẹ káàárọ̀ sà. àkóètò Ọlọ́run àmín. àmín lọ́wọ́ àwọn ọlọ́pàá akóṣe takuntakun àmídàmú àmín ẹ ṣeun aṣojú ayọ̀ fún wa gbọ́ agbára lọ́wọ́ àdìsíṣe o. àmín ọ̀gá lọ́wọ́ ṣe o. ẹ ṣeun tó kí náà ni o. ẹ ṣeun wọn kí àwọn ọlọ́pàá. àwọn náà dá wọn lóhùn o tó wọn kó àfọmọnìyàn sí. ayé tí kò ń gbàtọ̀ ọlọ́pàá tẹ̀ ń lu ọ̀pá ó yẹ kó máa pè wọ́n ní oníbọn ọlọ́pàá ọdẹ àwọn ọlọ́pàá tó ń lu ọ̀pá ọdẹ sí mọ́ àbí ọgbẹ náà là ń lò. hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ mà. apálukóró wa ṣe ìṣèlú náà máa ṣe wọn ní násdẹ̀ǹt. àmì o ẹsẹ̀ rẹ̀ náà ní ládẹ́ǹtì o. ìbéèrè mi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ alukóró ní pé tí wọ́n bá wá gba lẹ́tà dìbò tó wá mú àǹfààní láti fi tọ́sí ń bọ̀ yẹn bí wọ́n lé wọn kúrò bẹ́ẹ̀ nítorí pé àbúrò ẹ̀yẹn ń ṣe gbọ́gbọ́ngbọ̀n ọkùnrin jẹ ni. òun gbàdàn wá dádùúgbò gbogbo wọn tó ẹni ẹrú yìí ládùúgbò tó bá ti dalẹ̀ òkun wọn ló máa ń lé káàkiri. àjẹ lọ bá ń pé kó mọ nǹkan tó máa ṣe sọ́rọ̀ àbúrò ẹ̀ kò ṣe ìgbésẹ̀ kankan lé lórí ẹjọ́ ìgbésẹ̀ òní ọ̀fẹ́ gbé kó lórí pé ó máa wà sí ẹ̀kọ́ wù lásìkò. kó tó di pé yóò hàn ilé mà ẹ̀gbọ́n rẹ̀ yẹn àbábúrò rẹ̀ àbí ìyá rẹ̀ ti ń bẹ́ ń tòsí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ padà lọ complain gèsì wọn tó bá yẹ pé kí wọ́n lọ fi sí rehabilitation home ni láti keep ẹ̀ fúngbà díẹ̀ ọ̀tọ́ ẹ pé wọ́n bá place ẹ̀ sí drug ní psychiatric hospital bá ní that's the best thing tẹ́ ẹ bá jí kọ́ máa rìn káàkiri àdúgbò báyẹn ó ṣeé ṣe pé ẹni tí ó rà ń gbà mí ìpọ́ padà san sí o. kó tó di pé ẹni tí ó rà yóò san tó ọ̀hún lẹ́tí wọ́n yẹn ṣẹ́gun wọ́n sì bá wèrè ṣẹjọ́ ẹni ó bá pa àpá gbé ni. ẹni wèrè bá pa àpá gbé ọpọlọ rẹ̀ ló yòrò bẹ́ẹ̀ni. tó ẹ jẹ́ ká tún wẹ̀ lómi lórí ìlà. hello. nílé gbé ìpè yẹn please gbé ìpè yẹn kúrò mẹ́. ìpè tó bá ti wọlé pẹ̀lú ariwo ẹyí rédíò ilẹ̀ tẹ́ bá fẹ́ pè wá tàbí kẹsùn sẹ́yìn tó bá ti máriwo dání cut it off. hello ẹ wẹ̀ lómi lórí ìlà. hello. àyẹn náà ti lọ machine ti gé dànù tó bá machine yẹn kì í gbáriwo. wẹ̀ lómi ń bẹ̀ hello. gbé ìpè yẹn kúrò má gbé ìpè tí ó bá ti máriwo dání please. hello. ẹ
àwọn ẹjọ́ mo fẹ́ bèèrè lọ́wọ́ alukoro ok tí yóò bá ní ọmọ kan tó ń gbọ́dọ̀ èèyàn ó lè bá wọn lọ ṣọ́ ẹ sọ sáì níbi rédíò yín sà. oúnjẹ ó máa ta ẹja yẹn òtí kí ni ò lè ṣe fún ọmọ yẹn yẹ tí wọ́n fi ẹni yẹn ṣépè. ohun tí ẹ sọ yóò ọ̀rọ̀ yóò jaga dáadáa tó. àgbọ̀n tí ẹ sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó bá jẹ́ ìpè bí nǹkan iléeṣẹ́ ọlọ́pàá spiritual nìyẹn wọn dá sí ẹnìkan fi méjì pé ẹnìkan ní. ẹ káàárọ̀ sà. àmín. àmín. ok. ìyẹn simple náà alukoro wọn ní tí ẹnìkan bá ń gbénu ilé tán fẹ́ le tán lè lè tí ò lọ. ẹ ti parí ọ̀rọ̀ kẹ́ni ẹ̀ẹ́dẹ́jì sábìsì lọ́ọ̀yà yín bẹ́ẹ̀ni so kó lọ kóòtù so èèyàn kì í ṣe nǹkan tó le àwọn mélòdù ọlọ́pàá ilé èèyàn jáde nínú ilé. bẹ́ẹ̀ni lọ́ọ̀yà lè máa wá ló máa bá yín kọ ìwé sẹ́ni tẹ́ni Yorùbá gbọ́ ẹgbẹ́ lọ sí kóòtù àwọn mélòdù ó lè kú ńbẹ̀. mílíọ̀nù ọba ń ṣiṣẹ́ lórí ẹ̀. ní kíá hello hello. ìpè last call ẹ káàárọ̀ sà ìṣẹ́jú kan. àkó ètò onígbàjẹ́ alájí àgbà onígbàjẹ́ alájí ọmọdé àgbà onígbàjẹ́ fún yín. àmín. yes sir. yóò ní dúró bàbá tó ń bẹ àlùkò ọlọ́pàá kan ní sàlàfíà yín. àmín. orúkọ tèmi ni alájí sẹ́nẹ́kàn àìsù láti wá tókò. ẹ ṣeun ìṣẹ́jú kan. ìrírí mi ó ní wípé wọ́n ní èèyàn gbọ́dọ̀ kọ́mẹ́ntì sọ pé kéèyàn para yàtọ̀ kéèyàn ìdára ẹ̀ lọ́gbẹ́. kí kílò àlòjì náà kó mú yàn kó dẹ̀ ti mú lọ́wọ́ yẹn kó ti pẹ́ kó dórí ọ̀sẹ̀ méjì kó má lọ bí ọ̀sẹ̀ kan ti jẹ. kí ni yẹn wá mú ọwọ́ tí lòmú yẹn kó wá jí ọwọ́ yẹn kó bẹ̀rẹ̀ ara ẹ̀. lẹ́yìn wàhálà ilé wa wò bóyá ó gé bẹ̀rẹ̀ ara wọn lọ́pọ̀lọpọ̀. ẹ̀dùn kí ìṣílẹ̀ ni yẹn ṣẹ̀ sí yẹn. ó gé ọwọ́ ara rẹ̀ àkàndọ́mú lọ́wọ́ kọ̀ lọ fún bí ọ̀sẹ̀ méjì àbí ó wá gé ọwọ́ ara rẹ̀. òun ló lọ́wọ́ ara rẹ̀ náà. àkọ́kọ́ náà tó bá jẹ́ wípé tracy pé kò kì í ṣe pọ́wọ́n di ẹnì kankan tó jẹ́ wípé ìwòsàn ní wá tó fi gé ọwọ́ ara rẹ̀ tí ì ṣe gbó táyé pé ìka ló bá gé ẹ̀kọ́ wọn ràn ìwọ̀n títí á. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n bá ti fi pa nìkan lára ẹni tẹ́ ẹ lè sọ pé wọ́n fẹ́ para rẹ̀ lẹ́yìn tó mú okùn tó paṣọ tó hàǹgì ara rẹ̀ tàbí tó fẹ́ mú nǹkan. àbí tó fẹ́ mú nǹkan àbúrò mi ò yé yín olómọ nítorí tó fi gé ọwọ́ ara rẹ̀ bóyá jẹ́nu rẹ̀ ni nígbà tí ó bá ti gé ọwọ́ yín kò sí wàhálà. wọ́n máa ń gẹ́sẹ̀ lọ sí tìrọ̀ ọlọ́mọ jẹ́ kárí. ẹnu yín pé ọ̀nà tó nǹkan gbàsẹ́ kò wà professional ni. tó. so abáàrin yẹn ṣe jẹ́nu ọ̀dọ́ náà ẹ̀yin tẹ́ ajára nínú ẹ̀ lè pèsè àkíyèsí bó bá dẹ̀ lóhùn ọ̀gbọ́ wọn kálukú ọmọ ṣiṣẹ́ ẹ lọ. ẹ ṣeun alukoro nọ́mbà wo ni àwọn èèyàn lè pè sí ní àwọn iléeṣẹ́ nọ́mbà ọlọ́pàá? tí tó wà important ìṣẹ́jú kan péré. control room 091 091 6485 6485 9299 9299 àbí ti CRU CRU lélẹ́wẹ̀ ẹ̀rọ 081 081 3984 3984 4740 4740 àwọn nọ́mbà méjèèjì tí ẹ lè pè sí nìyẹn control room ní eléwé ẹran 091 6485 9299 tàbí CRU complete response unit ní eléwé ẹran 081 3984 4740 tó àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ Supol Badmus Kwazim Ọpẹ́yẹmí Kwazim ni o tún ti fi Akeem mo mọ̀ pé ọ̀gá Sunday Dragon Squad ló fẹ́ kí ọ̀gá Sunday Dragon Squad ọ̀gá Akeem Adéyẹmí thanks so much gbogbo àlámà kí wọn Alhaji Akeem Lawal babalá Agúnládìgbẹ́ àkí àwọn náà gbogbo àwọn DPOs wa gbogbo ọ̀làgí Kẹ́hìndé Fálẹ́yẹ ẹ̀kú iṣẹ́ ọ̀gá àkí àwọn náà lẹ́ẹ̀kan sí Supol ọ̀gá Badmus Ọpẹ́yẹmí ẹ ṣeun ẹ bá wa kí CP ńgbà tẹ́ bá dé ọ̀. Jàlá Àlàríyọ̀ lórúkọ tèmi ire o.